agbára àlùkùránì tíyàn fi ń bọ́ lọ́wọ́ èké nínú àṣàsí, tíyàn fi ń bọ́ lọ́wọ́ ajínigbé, àwọn ajínigbé amrọ̀bà, tíyàn fi ń bọ́ lọ́wọ́ gbogbo nǹkan tó ń jẹ́ ewu. Ẹni tó bá náwó ewu síyàn yóò wọ ara ẹ̀tì nínú ayé, kọ̀ǹfàmù mo sọ fún ẹ. Lọ wá ìjàpá ọ̀ríjínà tí kìí ṣe ẹwìrì, kó o dẹ̀ bá mi wá ìgbín tó pinnu ńlá kan, kó wá pa wọ́n, kó fọ̀ wọ́n, kó gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ sínú kòkò. Ní kí wọ́n bá wọn Quran chapter 2 verse 285 àti 286, wọ́n bá wọn ní 77 times lọ́nà méjì, wọ́n á fọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú ordinary omi. Wá lọ ìyèrè kó kúnná, ọ̀hún tún alákọ̀ọ́kọ́ 77 yẹn kó wá dà sí Suratul Baqara nìyẹn o, hamana rasul so verse 285 àti 286, kó wá fọ̀ 77 àkọ́kọ́ kó fi ṣe ìgbín àti kíní yẹn jẹ pẹ̀lú ìyèrè àti iyọ̀ nìkan kó jẹ, kó wá ṣe kíní o ìkejì yẹn 77 kejì tí wọ́n bá ẹ̀hàn yẹn kó mú lé lórí. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ ṣíwájú kó tó ṣiṣẹ́ ìgbọ̀dọ̀bá lágbára àbí tó bá ṣiṣẹ́ tán ìgbọ̀dọ̀bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254, àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254, Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa, tẹ́ ń jàǹfààní àwọn nǹkan tá ń kọ́ yín ètò àdúrà, ẹ fi ájà àti múra slot, ẹ fi ta organisation wa lọ́rẹ̀, ẹ aláwọn èèyàn tá a máa fún wa jẹ́ sàárà fún yín bí sí ní láì tààlà. Tó bá ti jẹ ọbẹ̀ yẹn tán tó tún mu ọ̀tún yẹn lé lórí, wá máa ṣe fásì yìí, máa ṣe 21 times. Bí sí ní láì tààlà èké nínú ewu yóò máa fò ẹrù. Ẹni tí ò bá wá dẹ̀yìn tó gbógun tó fẹ́ gbógun tẹ̀ spiritually, awara ẹ̀tì nínú ayé ni. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون يقولون آمنا بالله وملائكته وكتبه ورسله لا نفارق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها عليها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على verse yẹn ni mo kà fún yẹn, Suratul Baqara Quran chapter 2 verse 285 and 286. bí wàá ṣe ṣe nìyẹn bí sí ní láì tààlà. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé èké nínú ìpèníjà tó bá dojú kẹ̀dá, both natural and spiritual problem. Contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department. Ẹ get àwọn product wa, kò síbi tẹ́wà tí product wa ò dé. Ẹ get àwọn product wa lórí èké nínú àìsàn. A lè ráyè máa sọṣẹ́ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. O fẹ́ lọ́mọ ni, o ní àìsàn kan ni, ayé ń dàyàn láàmú ni, miracle leaf ní ọ̀lẹ̀ wà ní. Àwọn product kan wà tó pé ikú nìkan ni kò lè wò bí sí ní láì tààlà. Ẹ WhatsApp wa lórí +27 61 295 63 89. Àtúnláwọn special powder bẹ́ẹ̀ ni tó jẹ́ pé kí ni ó lágbára púpọ̀ jù. Ẹ get àwọn special powder yìí, wọ́n ń ṣoṣólẹ̀, wọ́n ń ṣàwúre, wọ́n ń ṣàyọnu ayé. O bẹ́ẹ̀ anybody kì í ṣẹ̀bẹ̀ àgbà. Halal powder ní tó kó máa create a solid barrier between you and evil world. Monitoring spirit ò ní rí ẹ mọ́ lágbára Ọlọ́run. So ẹ WhatsApp wa àwọn ọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin wọn, ìdákọ́lẹ̀ aróbòsá alẹ́ ó yàtọ̀ sí tó bá mú nǹkan ọmọkùnrin. A ní package tá a máa ń ṣe fún wọn. Ẹni tó ní diabetics, a ní package tá a máa ń ṣe fún wọn. Obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, a ní package tá a ń ṣe fún wọn. Kò wá síbi tẹwà tí product wa ò dé. Láti South Africa à ń send the product wa all over the world. Ní Nàìjíríà à ń lo Jagi Logistics láti send the product wa. Bí sí ní láì tààlà. Ẹ WhatsApp wa lórí +27 61 295 63 89. Inna li izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Masalamu wa ilà.